mímọ́ 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 fọlọ́wọ́n bá mímọ́ mímọ́ fọlúwa ọba tó para ẹ̀ mọ́ o táwọn ń jẹ ìrànpá fẹ́rí bá mímọ́ dìbò ìṣọlọ́hún tó pọ̀ lórí yín. Bàmí alágún mu wọn sanwó mu wọn mọ̀ fọlọ́dẹ kàlífà alágún mu àfààní wòlíì ni. Bàmí mọ́dìbò ṣé ò ní. Bàmí alálùbáríkà mo kí yín ìṣọlọ́hún tó pọ̀ lórí yín aláàánú ayé wọn sọ bàbá mi Sheikh Modibo. Kọ́lọ́hún kò ṣàlékún kàràmọ́ lọ́lọ́ oníṣẹ́ ńlá wọ́n ti ń jìṣẹ́ yín kọ́lọ́hún jọjọ́ yín ó dalẹ̀. Ẹ rí mọ̀lúdì láwa ṣe níbí lọ́jọ́ òní. Aláàjì Kọ́dírì Ayára Adédìméjì ló gbé mi wá síbí. Mẹ́kò ní báyàrò bàbá mi. Ìlàyé ọlọ́lá bá mi kẹ́ ànábì gẹ́gẹ́ bí ó ṣe lọ́rùn bọ̀ tẹ́lẹ̀. Ìlàyé ọlọ́lá bá mi kẹ́ Muhammad gẹ́gẹ́ bí ó ṣe lọ́rùn bọ̀ tẹ́lẹ̀. Ànábì wa Muhammadu Mustapha Rasulullahi Ahmadu Mujtaba Mokotaro ikili lodai Mokotaro ikili lodai Mokotaro ikili lodai Oya subhana alikena Mọ́lódé láwa ṣe nítorí aláàjì mi la ṣe wá síbí aláàjì Kọ́dírì Adédìméjì Kọ́dírì Ayára ọlọ́wà bùrọ́dà tèmi Àmínà. Aláṣẹ Sọ̀yún foundation ọkọ Sọfíà Sọ̀mi bàbá Abdulrahmani gbogbo èèyàn afá mọ̀kìyín ṣẹ́yìn lárólé bàbá Fatima Sheikh Modibo ọba Ìlọrin Sheikh Abdullah ọlọ́run kẹ́mi afọ́tẹ̀ awonúwa sí ọjọ́ òní nígbà tá ò bá nọ́bẹ̀ láyé ẹ̀yìn afá làbá àfàmì kò ń fàyà kùnú mọ́kìyín mo rí ẹ níbẹ̀ yẹn ò mo recognize presence yẹn. Ìlàyé ọlọ́lá wá ṣe ká ànábì gẹ́gẹ́ bí ó ṣe lọ́rùn bọ̀ tẹ́lẹ̀. Aláàjì Ayára Sheikh Kọ́dírì àfọ́mọ́ àfá aláṣẹ Sọ̀yún foundation kò ní bàjẹ́ lọ́lọ́ oníṣẹ́ ńlá lọ́la mọ́mọ́ mi Adéwálé. Ọlọ́wọ́ Ayára oore ni Kọ́dírì ọkọ Sọfíà Sọ̀mi bàbá Abdulrahman bàbá Aman orí ọwọ́ ò ní bọ́ láéláé owó bàbá Mamu bá Sọ̀mi ẹ̀jẹ̀ Sọfíà Sọ̀mi àjọkẹ́ adé ayatayara màmá màbúbà ọmọdé mi ládé wọ́n sanwó ọmọdé mi ládé lọ́wọ́ tèmi ládé náwó ọmọdé mi ládé ń kọrin sísá tèmi Àmínà wòlíì ni ẹ afá ni ẹ ọlọ́wà Ayára kẹsọ nílé aládùúgbò ní sọlọ́wọ́ Ajé Kọ́dírì tó bá lọ tó bá bọ̀
ìṣọ́lọ́run tó pọ̀ kó má jẹ́ tiyín. àná kíra bá dàlẹ́ má rí fà. má jẹ́ kó jẹ́ tí o kọ́ dìrì o. ó ti rí ṣe kò má rí ṣe mọ́ wá mi kọ́lọ́hún má fi ṣàdánwò fún ẹ. ṣé omi kò ń fàyà kó nù ṣòyẹ́mí. òṣòyẹ́mí alájí ṣé omi bàbá tèmi àmì ná. owó àwa ò ní tán alálùbáríkà fáàmì. sọfíà tó alájà lẹ́nu rẹ̀. àwọn olólùfẹ́ mi ò mọ kíyín. alájú Ridwan Okunla o. Ridwan Okunla mo kíyín. ìṣọ́lọ́run sopọ̀ lórí bàbá olóyè tuntun. olólùfẹ́ mi màmá ìkókó. congratulations ẹ o. Sọfíà alájà o. ó sanwó mo wà bọ̀ o fọ́mọ àmì náà. ayára lókè ló wà yẹn. òkè dandan jọ fún mi lálùjọ. lókè ló wà yẹn. òkè dandan lókè ló wà yẹn ayára. òkè dandan ó sanwó mú ọmọ kò dúpẹ́. òkè dandan fọmọ wa mi lọ sí o ṣeun. òkè dandan alájẹ ayára ibi gíga tọ́tàrò orí kò lè dé. ó sì débẹ̀ ò ní jábọ́. kọ́ọ̀dìrì ayára ètò nílé aládé kò ní tọ́ lọ́wọ́. kò ní tọ́ lọ́wọ́ kò ní tọ́ lápò ọpẹ́ yẹn méjì rè. àyàtúlá àgbàjà èjìdé. ayé olùkúmọ̀nù alágbàjà èjì.